náà ni ìgbẹ́kẹ̀lé wa, torí pé Jésù kú fún aráyé, ó kú fún mi, ó kú fún ìwọ pẹ̀lú. Oore ọ̀fẹ́ náà tí Jésù mú wá sáyé, tá a sì jogún nípa Jésù Kristi, kó máa bí sí fún ẹnìkọ̀ọ̀kan wa, kó fún ẹnìkọ̀ọ̀kan wa ní ohun tí a nílò lọ́wọ́ yìí, kó dá wa padà sí ààlà ìgbàanì lórúkọ Jésù Kristi Olúwa wa. Nígbà tí a mú abala ẹ̀kọ́ yẹn wá sí òpin tí a pè ní ààlà ìgbàanì, à ń wo àkórí tó sọ wípé ìpè sí ìf'ara-ẹni-jìn, ìpè sí ìf'ara-ẹni-jìn. Tí a bá sọ nípa ààlà ìgbàanì yìí kò gbọdọ̀ yí padà láti ìran dé ìran, kò gbọdọ̀ yí padà títí Jésù yóò fi dé. Ọlọ́run ń pè wá, àwa tá a jẹ́ onígbàgbọ́, tá a jẹ́ ọmọ Ọlọ́run, láti dúró ṣinṣin, láti fẹsẹ̀ múlẹ̀ lórí n tó pè wá sí, láti máa kíyèsí ààlà ìgbàanì. Tẹ́ bá wo ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 21 sí 25, Ọlọ́run dá òkun, ó dá odò ńlá, ó dá odò kéékèèké àtàwọn nǹkan tí ń bẹ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ló dá igi, ó dá ẹranko, ó dá ẹyẹ tí ń fò lójú òfurufú. Àwọn nǹkan wọ̀nyí ò pa ìlànà dà láti ìgbà náà. Bí wọ́n ṣe wà láti ìgbà yẹn, bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ̀síwájú lórí ìlànà tó Olúwa gbé wọn lé. Bí a tilẹ̀ wà nínú ìran tó ń yí padà lójoojúmọ́, àṣà, ìṣe, ìwà ó ń yí padà, ṣùgbọ́n kò gbọdọ̀ pa ààlà ìgbàanì tí a gbé lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́, gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́, gẹ́gẹ́ bí ìpè tí ó pè wá sí. Bí ààlà bá ń yí, bí ìran àṣà bá ń yí padà, kò yí ààlà ìgbàanì padà tí Ọlọ́run gbé lé wa lọ́wọ́. Ẹ jẹ́ ká wo tí Bíbélì sọ fún wa nínú ìwé Àìsáyà orí 5 ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21. Ó ní ègbé ni fún àwọn tó fi ibi pé ire àti ire pé ibi, tó fi òkùnkùn pé ìmọ́lẹ̀ àti ìmọ́lẹ̀ ní òkùnkùn, tó fi ìkorò pé adùn àti adùn ní ìkorò. Ó ní ègbé ni fún wọn. Tí a bá fẹ́ bọ́ lọ́wọ́ ègbé yẹn tó tẹnu Ọlọ́run jáde, mo nírètí pé a gbọ́dọ̀ pa ààlà yẹn dà, a gbọ́dọ̀ pa ìlànà yẹn dà. Ìwé máa sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 11. Ó ní ìpìlẹ̀ míì la kò lè fi lélẹ̀ tí í ṣe Kristi. Ìpìlẹ̀ kan tó ta ti fi lélẹ̀ yẹn omi ò gbọ́dọ̀ kún mọ́. Àṣà wa, ìlànà wa, àgbékalẹ̀ wa, òun kọ́ ni ìlànà yẹn, Jésù ni ìlànà náà. Torí ìlànà wa, ìṣe wa ó ń yí padà, ó sì lè yí padà. Ẹni tó bá fẹ́ dọ́run, ṣé ọ̀run tí Ábúráhámù lọ só ti yí padà sí títí ni? Ọ̀run tí Èlíjà wà só ti yí padà nísìnyí ni? Nítorí pé àwọn ìlànà yẹn ò yí padà fún ọ̀run, kò lè yí padà títí tó láyé tiwa náà lónìí yìí, bí a tilẹ̀ wà nínú ìran tó ń yí padà lójoojúmọ́. Ohun tó ṣẹlẹ̀ láyé Ẹ́sítérà lórí 3 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 13, tí ìgbà tí wọ́n kọ́ di Jerúsálẹ́mù tán, àwọn kan bẹ̀rẹ̀ sí yọ̀, àwọn kan bẹ̀rẹ̀ sí sọkún, Amẹ́ríkà sì rẹ́rìn-ín. Ẹkún wa àwa dáyàtọ̀ mọ̀ láàrin ẹkún àti ẹ̀rín mọ́. Àwọn tí ń yọ̀ àtàwọn tí ń sọkún, kí ló bá àwọn tí ń yọ̀? Òun ló máa yọ̀. Odi tó wó àtúnkọ́, ìjọ tó wó wọ́n tún kọ́. Àwọn tó sì ń sọkún náà mọ̀ dídá fi ń sọkún. Dídá fi ń sọkún ni pé bí odi náà ti wà ń gbà náà kọ́ yìí, bí ilé ìsìn tí wọ́n ti ń jọ́sìn gbà náà bó ti wà kọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ kan ti change, ọ̀pọ̀lọpọ̀ kan ti yàtọ̀. Bẹ́ẹ̀ náà ni náà wà kó yàtọ̀. Bí a bá ra àwọn tó gbajé tó fi ìgbàgbọ́ yìí lé wa lọ́wọ́, bí wọ́n bá wò wá lọ́rùn bí wọ́n wà lónìí, kí ni wọ́n ń sọ, kí wọ́n sì máa sọ. Ọ̀pọ̀lọpọ̀ kan ti change, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti change, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè láti padà. Bí a ṣe ń jèrè ọkàn, bí a ṣe ń yànyàn sípò, oríṣiríṣi àwọn nǹkan bá ó ti change. Ìjọ dàbí nípa àgbákò lọ́wọ́ ẹni tó ní ìjọ, ó ti di ìjọ wa, ó ti di tá à ń darí fúnra wa. Nínú Kíróníkù kejì orí 15 ẹsẹ̀ 3, ó ní fún ìgbà pípẹ́ ní Ísírẹ́lì kò ní Ọlọ́run tòótọ́. Àwọn àlùfáà tí ń kọ́ni wọn kò sí lófin. Ṣé kò wá ṣẹlẹ̀ sí wa láyé tá a wà yìí? Àlùfáà tí ń kọ́ni dà, Ọlọ́run tòótọ́ dà. Bàbá kan lórí náà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kan sẹ́yìn báyìí, wọ́n láwọn rí ìjọ ìṣerere wọbẹ̀, ọ̀rọ̀ wọbẹ̀, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pọ̀, ṣùgbọ́n kò sí Kristi ńbẹ̀. Ìran yẹn lónìí tí kò máa ṣẹlẹ̀ ní ojú wa. Ará nínú Olúwa, ṣé Kristi ń bẹ nínú ìrere tá a la gbé lọ́wọ́? Ṣé ìrere yẹn yá àti yọ̀rọ̀ rẹ̀ débi pé kò fẹ́ jẹ́ sí ìrere mọ́? Ẹni tó ṣẹlẹ̀ àkíyèsí tí Ọlọ́run pe ìjọ Sádìsì nínú Ìfẹ́ orí 3,
àtàkì tó pe ìjọ Éfésù sínú òfin orí méjì ohun kan náà ló ń pa náà sí àkíyèsí rẹ̀ lónìí yìí o pé ká kíyèsí ibi tá a ti ṣubú, ká kíyèsí ìlànà tá a padà, ká lè bá a padà ṣe ẹsẹ̀ àárọ̀ wa. Àdúrà tá a bá gbà lónìí ni pé k'Ọlọ́run kó gbé a lọ sí ibi tí wọ́n ti ń fọ́ àpáta yẹn. Ìyẹn ni pé ibi tí òòlù hámà àbí ibi tí wọ́n ti ń gbẹ́ òkúta tí wọ́n ti ń gbẹ́. Ìgbà tí wọ́n kọ́ ilé tí Solomoni kọ́ ní jọ́sí, ó gba àwọn tí ń gbẹ́ òkúta tí wọ́n fẹ́ gbélé ra wọn nísìnyí wọ́n gbọ́dọ̀ gbẹ́ tí ó fi lè ṣe gbélé rí ara wọn. Bẹ́ẹ̀ ló lọ́wọ́ gbọ́dọ̀ gbẹ́ wa náà lónìí yìí tí ilé rẹ̀ ti ń kọ́ kálíbà yẹ fún ilé náà. Ògo Ọlọ́run yóò farahàn ayé wa. A ò ní di kábọ́dù, ògo tó sì ti sí lọ Ọlọ́run dá padà. Àlàáfíà Olúwa yóò wá ẹnì kọ̀ọ̀kan wa rí. Ẹ jẹ́ ká kíyèsí o, torí pé tí ó sì lè rí yóò dé, tó bá dé ipò ló fẹ́ bá wa. Káàbọ̀ ọmọdọ̀ rẹ ni ó kí wa ní àbí kó lọ́dọ̀ mi ò mọ̀ ẹ́ rí oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Àlùmọ́ sí bó ti wù wá, ṣùgbọ́n ẹni tí ó ṣèlérí, ẹni tó níṣẹ́ ó dé yóò bí alẹ́ rẹ̀ bá ṣe ṣe kí àánú Olúwa kókó wa jọ. Ó rọ fẹ́ràn òsì ní fi á sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Wòlíì òkúta ní Jeremáyà lẹ́ni tí ẹ̀ ń gbóhùn rẹ̀ tí tá tó fi wá ní àkókò mi lórí ọ̀rọ̀ kan náà ẹ̀dí alábùkún fún lórúkọ Jésù Olúwa wa.